KAFTAN TV Yoruba ṣàfojúsùn ayé tó rẹwà. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí yín káàbọ̀ sí ètò yín, ètò wa JEKI BIBELI SORO. Ètò tí ìjọ Kristi lóńdó àti ìjọ Kristi níbi gbogbo tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀. Orúkọ tèmi ò yí padà, Fasonu Victor, Ajihinrere Kristi. Kí a tó tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tí a ní fún wa lónìí, jẹ́ kí a tẹríba fún àdúrà. Bàbá wa tí ń bẹ lọ́run, Olódùmarè ọba ayérayé, bàbá wa nípasẹ̀ Jésù Kristi Olúwa wa, aláàánú àtolóore ọ̀fẹ́ jùlọ ní ẹ̀yin lẹ pọ̀ nínú àánú àtàgbára. Ẹ̀yin Ọlọ́run ìmọ́lẹ̀ tẹ̀sí ń fi ìmọ́lẹ̀ bóra bí aṣọ. Ògo, ọlá, agbára àti ìyìn forúkọ yín títí láéláé. Ọlọ́run wa jọ̀ọ́ nínú àánú àtọlá ńlá kẹ́ ẹ bá wa sọ̀rọ̀ lónìí. Ẹ jẹ́ kí ìfẹ́ yẹn di mímọ̀ lọ́kàn wa. Bẹ́ẹ̀ ni kẹ́ gbàkóso gbogbo. Lórúkọ Jésù Kristi náà, Olúwa àti Olùgbàlà wa. Àmín. A kí wa káàbọ̀ sí ètò yín, ètò wa JEKI BIBELI SORO. A fi ọpẹ́, ìyìn, ògo, ọlá, agbára àti ìyìn fún Ọlọ́run Ẹlẹ́dàá wa fún oore rẹ̀ lórí ayé wa àtọwọ́ ìdáǹdè rẹ̀ aláìlẹ́gbẹ́ tí a rí gbà lọ́nà gbogbo nínú gbogbo àti nígbà gbogbo. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mọ́lẹ̀ wa fún gbogbo èyí tí a rí gbà gẹ́gẹ́ bí ìbùkún fún ayé wa àti fún àwọn ènìyàn wa tí a jọ ń kẹ́kọ̀ọ́ Ọlọ́run papọ̀. Àti ti dé gẹ́gẹ́ bí a ṣe ń gbé ètò yìí, òun ni JEKI BIBELI SORO. Ètò tí a ti ń gba Bíbélì láàyè nìkan láti bá wa sọ̀rọ̀, tá ò fi àyè sílẹ̀ fún ẹ̀kọ́ tó yàtọ̀ sí ìlànà tí a ti rí àgbékalẹ̀ rẹ̀ nínú ọ̀rọ̀ nínú Olúwa. Àti dìde gẹ́gẹ́ bí a ṣe ń gbà aládùúrà pé Ọlọ́run nínú àánú rẹ̀ àti nínú ọ̀pọ̀ ìbùkún rẹ̀ yóò máa bùkún ẹnìkọ̀ọ̀kan wa bí a ti ń làkàkà láti ṣèfẹ́ Ọlọ́run lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Kókó ẹ̀kọ́ mìíràn tá a tún mú wá fún wa lónìí, òun ni ẹ̀kọ́ náà ni iṣẹ́ ti ara. Àwọn olóyìnbá sọ pé the works of the flesh. Kókó ẹ̀kọ́ náà ni àwọn iṣẹ́ ti ara. Tí a bá ń sọ̀rọ̀ nípa ara túmọ̀ sí bí ìtumọ̀ oríṣi méjì. Ìtumọ̀ àkọ́kọ́ òun ni àgọ́ ara tá a gbé wọ̀ yìí, èyí tí a sọ fún wa nínú ìwé Genesis orí ìkejì pàtàkì èsì ẹsẹ̀ keje pé Olúwa Ọlọ́run sì fi erùpẹ̀ ilẹ̀ mọ ènìyàn, ó sì mú inú ìyè sí inú ènìyàn sì di alààyè ọkàn. Ara yìí àkọ́kọ́ ni. Tá a bá ń sọ nípa ara, à ń sọ nípa àgọ́ ara tá a gbé wọ̀, èyí tí Ọlọ́run mọ ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ nígbà tó kọ́kọ́ dá ọkùnrin àkọ́kọ́ tí ń ṣe Ádámù, èyí tá a ti kà sí wa létí nínú ìwé Genesis orí keje ẹsẹ̀ keje. Ara ìtumọ̀ ara ìkejì flesh, ó ní àwọn ìwà tá à ń hù tó jọmọ́ pé ìwà yìí kò ti ọ̀dọ̀ Ọlọ́run wá, kì í ṣe tọ́lọ́run gbé kalẹ̀ pé ká máa hù gẹ́gẹ́ bí ìwà nìyí. Ìwà tá a bá nínú ara tàbí tá à ń ṣe nípa ìwà ara, ìfẹ́kúfẹ̀ẹ́ ti ara wa. Ó sì ni a fẹ́ gbéyẹ̀wò lónìí, tí a fẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìtumọ̀ kalẹ̀ nípa rẹ̀. Àwọn ìwà tara yìí, a gbé àlàyé kalẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run pé ẹ̀ṣẹ̀ ni àwọn ìwà yìí ń bí. Ní ìgbàkúgbà tá a bá ti ń ṣe wọ́n, yóò sọ wá di ẹlẹ́ṣẹ̀, nítorí pé
òfin tí Ọlọ́run gbé kalẹ̀ ó ti tako àwọn ìwà tó wù wá láti máa wò. Àwọn ìwà yìí yóò sọ wá di ẹlẹ́ṣẹ̀. Ohun mìíràn tí Ọlọ́run fẹ́ ká mọ̀ ni pé gẹ́gẹ́ bí ènìyàn tá a dá sínú ara yìí, tí a lọ káàkiri nínú ara yìí, a sọ fún wa pé à ń ja ogun tẹ̀mí ní gbogbo ìgbà, lóòrèkóòrè, lójoojúmọ́. Ara àti ẹ̀mí ó wà ní ìjàkadì, ìjà ní ìgbà gbogbo, nínú gbogbo. Ẹgbẹ́ tọrọ Ọlọ́run sọ ni. Ìwé Róòmù orí 9 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 5, ó ní nítorí àwọn tí ó wà nípa ti ara wọ́n máa ro ohun ti ara, ṣùgbọ́n àwọn tí ó wà nípa tẹ̀mí wọ́n máa ro ohun ti ẹ̀mí. Ẹ wo ẹsẹ̀ 6 ìsọ̀rọ̀ lẹ́yìn yìí. Nítorí èrò ti ara ikú ni, ṣùgbọ́n èrò ti ẹ̀mí ní ìyè àti àlàáfíà. Nítorí èrò ti ara ọ̀tá ni sí Ọlọ́run. Mò ń ka ìwé Róòmù orí 9 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 2. Nítorí èrò ti ara ọ̀tá ni sí Ọlọ́run. Nítorí kì í tẹríba fún òfin Ọlọ́run, òun kò tilẹ̀ lè ṣe é. Tí Bíbélì sọ nìyí. Láti ìgbàkúgbà ní ìwàláàyè wa ni àgọ́ ara yìí tàbí èrò tó ń ti ara jáde ó yàtọ̀ sí ti ẹ̀mí Ọlọ́run. Ìdí ẹ̀ níwé Gàlátíà orí 5 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 18 àti láti ẹsẹ̀ 17, 17 and 18, ó ní ara ṣe lòdì sí ẹ̀mí, ẹ̀mí ṣe lòdì sí ara, àwọn méjèèjì sì ṣe lòdì sí ara wọn, ká má lè ṣe ohun tá a fẹ́. Láti ìgbà tí a ti dá ènìyàn ní àwòrán Ọlọ́run, tí a sì ti ní kí ènìyàn máa gbé lórí ilẹ̀, kí a sì máa ṣe ohun gbogbo lórí ilẹ̀, ní ìgbà náà ni ìfẹ́ ti ara ó ń fẹ́ láti borí ohun ti ẹ̀mí nínú wa. Tá a bá dẹ̀ kíyèsí ìgbé ayé tí a ń gbé lónìí, ó ṣe kókó fún wa kí a gbé àlàyé kalẹ̀ ìtumọ̀ tí Ọlọ́run fẹ́ kí a mọ̀ nípa àwọn iṣẹ́ ti ara, the works of the flesh. Ó dára fún wa láti gbé ìtumọ̀ kalẹ̀, nítorí pé ohun tí a ń pè ní òtítọ́ gẹ́gẹ́ bí àgbékalẹ̀ Bíbélì irọ́ ni. Ohun tí a sì ń pè ní irọ́ nínú ayé lónìí gẹ́gẹ́ bí àgbékalẹ̀ Ọlọ́run òtítọ́ ni. Ẹ jẹ́ kí Bíbélì bá wa sọ̀rọ̀ kí a mọ̀ bá ó ṣe padà sí àgbékalẹ̀ Ọlọ́run nípa àwọn ìgbé ayé tó já sí ẹ̀ṣẹ̀ tọ́lọ́run ti gbé ìtumọ̀ rẹ̀ kalẹ̀ fún wa, tá a sì gbọdọ̀ kíyèsí nínú ọ̀rọ̀ Ọlọ́run. Nígbà tá a tún kíyèsí ìwé Róòmù orí 13, nígbà tá a wo ẹsẹ̀ 14, Romans 13:14, ó ní ṣùgbọ́n ẹ gbé Jésù Kristi Olúwa wa wọ̀, kí ẹ má sì ṣe pèsè fún ara láti mú ìfẹ́kúfẹ̀ẹ́ rẹ̀ ṣẹ. Tá a bá gbé Jésù Kristi Olúwa wa wọ̀, kò sí bá a ṣe lè pèsè fún ara ní ìgbà gbogbo, lọ́nà gbogbo. Tí a bá gbé Kristi wọ̀ nínú ọ̀rọ̀, nínú èrò, nínú ìṣe, tí ọ̀rọ̀ Ọlọ́run bá gbénu wa gidigidi nínú ọgbọ́n gbogbo, gẹ́gẹ́ bí tí ìwé Kólósè orí 3 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 19 kọ́ wa 16, kí a jẹ́ kí ọ̀rọ̀ Kristi kó máa gbénu wa gidigidi. Ní ìgbà náà la nílè fi ọ̀pọ̀lọpọ̀ àyè sílẹ̀ fún ara láti mú ìfẹ́kúfẹ̀ẹ́ rẹ̀ ṣẹ. Níbí yìí nínú ìwé Róòmù orí 9 yìí, a sọ fún wa pé èrò ti ara ikú ni, èrò ti ẹ̀mí ìyè àti àlàáfíà.
kí ni Bíbélì gbé kalẹ̀ fún wa pé a gbọ́dọ̀ gbéyàwó gẹ́gẹ́ bí ẹ̀kọ́ nípa àwọn iṣẹ́ ti ara. Kókó ẹ̀kọ́ tá a fẹ́ gbéyàwó lónìí ni iṣẹ́ ti ara. Mo fẹ́ ká lọ sí ìwé Gàlátíà orí 5 ká gbọ́ ohun tí ọ̀rọ̀ nínú Olúwa gẹ́gẹ́ bí àwọn àlàyé àti àgbékalẹ̀ ẹ̀kọ́ tí ó kọ́ wa nípa iṣẹ́ ti ara. A fẹ́ gbé àwọn àlàyé kalẹ̀ nípa iṣẹ́ ti ara. Mo sì fẹ́ ká máa wò wọ́n ní ẹyọ kọ̀ọ̀kan. Ẹ̀gbọ́n tí ìwé Gàlátíà orí 5 nígbà tá a wọ ẹsẹ̀ 17 chapter 5 verse 17 ó ní nítorí ara ń ṣe ìfẹ́kùfẹ́ lòdì sí ẹ̀mí àti ẹ̀mí lòdì sí ara. Àwọn wọ̀nyí sì lòdì sí ara wọn kí a má bàa lè ṣe ohun tí ẹ̀mí fẹ́. Ó ní ṣùgbọ́n bí a bá ti ọwọ́ ẹ̀mí mọ́ ṣamọ̀nà yín ẹ̀yin kò sí lábẹ́ òfin. Ẹ̀wá wo 19 ó ní ǹjẹ́ àwọn iṣẹ́ ti ara farahàn tí ń ṣe wọ̀nyí: panṣágà, àgbèrè, ìwà orí àti wọ̀bìà. Tá a bá ka gbogbo àwọn iṣẹ́ ti ara yìí lẹ́yọ kọ̀ọ̀kan, tá a bá kà wọ́n ó pé 17. Gbogbo àwọn ẹ̀ṣẹ̀ yìí, iṣẹ́ tara yìí ló ní ìpéye wọn groupings. Ìpéye àkọ́kọ́ tàbí ìpín àkọ́kọ́ tá a pín wọn sí òun ni ẹ̀ṣẹ̀ tí a dá lòdì sí àgọ́ ara wa, sin against the body. Òun ni onírú ẹ̀ṣẹ̀ mẹ́rin yìí tá a gbé yẹ̀wò nínú ìdánilẹ́kọ̀ọ́ tòní. Tá a bá lórí ọ̀fẹ́ a ó tún tẹ̀síwájú nínú ìpéye ẹ̀ṣẹ̀ náà groupings. Ìpín àkọ́kọ́ ni àwọn ẹ̀ṣẹ̀ tí ó tako àgọ́ ara wa yìí, sin against the body. Àkọ́kọ́ nínú rẹ̀ gbogbo ohun tá a gbéyàwó òun ni panṣágà, èkejì òun ni àgbèrè, ìkẹta ìwà èérí, ìkẹrin wọ̀bìà. Àwọn onírú ẹ̀ṣẹ̀ mẹ́rin òun la fẹ́ gbéyàwó nínú ìdánilẹ́kọ̀ọ́ tòní, tí ó ní nǹkan ṣe pẹ̀lú ẹ̀ṣẹ̀ sí àgọ́ ara wa, sin against the body. Ohun tá à ń gbéyàwó nínú ẹ̀kọ́ òun ni àwọn iṣẹ́ ti ara. Tí a bá ka ìwé Gàlátíà orí 5 tí a bá wò láti ẹsẹ̀ 19 sísàlẹ̀, ní ìgbà tó ń gbé àwọn àlàyé iṣẹ́ ti ara tó ń gbé wọn kalẹ̀, ní ìgbà tí a kà wọ́n ní mímí méjì mẹ́ta, a kà 17. Ohun gbogbo àwọn ẹ̀ṣẹ̀ ló ní bí a ti tò wọ́n, bí a ti pín wọn ìpín. Ìpín àkọ́kọ́ ni pé ẹ̀ṣẹ̀ onírú mẹ́rin, ìwà tara onírú mẹ́rin yìí, panṣágà, àgbèrè, ìwà èérí àti wọ̀bìà, a rí wọn gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ tí a dá lòdì sí àgọ́ ara, sin against the body. A sì gbé wọn yẹ̀wò nítorí inú ayé tí a wà lónìí ogunlọ́gọ̀ àwọn ènìyàn mọ̀ pé panṣágà yìí fáwọn òtílẹ̀ mọ̀ tí wọ́n panṣágà, àgbèrè wọn ò kà á gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ mọ́, ìwà èérí àti wọ̀bìà kì í ṣẹ̀ṣẹ̀ fún àwọn ènìyàn mọ́. Ohun tí Ọlọ́run rí gẹ́gẹ́ bí ohun búburú nínú ayé lónìí àti rí gẹ́gẹ́ bí ohun dídára. A sì gbọ́dọ̀ padà sí ọ̀rọ̀ Ọlọ́run ká mọ ohun tí ìfẹ́ Ọlọ́run sọ fún wa níbẹ̀. Nínú ìgbé ayé tí a gbé lónìí, a gbọ́dọ̀ padà sí ohun tí Bíbélì gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ, gẹ́gẹ́ bí ìlànà, kí a tó lè tẹ̀síwájú gẹ́gẹ́ bí ènìyàn Ọlọ́run, kí a tó lè tẹ̀síwájú gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. À ń sọ̀rọ̀ nípa àwọn iṣẹ́ ti ara gẹ́gẹ́ bí ìwé Gàlátíà orí 5 ẹsẹ̀ 19 sàrẹ̀ gẹ́gẹ́ bí ó ti kọ́ wa. A fẹ́ máa gbé wọn yẹ̀wò ní ẹyọ kọ̀ọ̀kan kí a lè mọ ìfẹ́ Ọlọ́run. Ìpín àkọ́kọ́, a sọ fún wa pé àwọn ẹ̀ṣẹ̀ yìí 17 ni wọ́n. A sì ní ìpín àkọ́kọ́ ó ní nǹkan ṣe pẹ̀lú ẹ̀ṣẹ̀ tí a dá sínú ara. Kí nìdí tó fi rí bẹ́ẹ̀? Ẹgbẹ́ tí ìwé Kọ́ríńtì kínní orí 6
kẹgbọ́n tí ọ̀rọ̀ mímọ́ Olúwa sọ nípa ẹ̀ṣẹ̀ tí ènìyàn ń dá lòdì sí àgọ́ ara rẹ̀. Kí nìdí tó fi jẹ́ pé ẹ̀ṣẹ̀ yìí a dá lòdì sí àgọ́ ara wa? Ẹ̀ṣẹ̀ panṣágà, àgbèrè, ìwà èérí àti ìwà ọ̀bìà. Àgbọ́dọ̀ kíyèsí. Ẹgbọ́n tọ́rọ̀ Ọlọ́run sọ ni Kọ́ríńtì kìíní orí 9 nígbà táwọn láti ẹsẹ̀ 15 sísàlẹ̀ ẹgbọ́n tọ́lọ́run sọ. Ó ní ẹ̀yin kò mọ̀ pé ara Kristi ni ara yín ṣe. Ǹjẹ́ èmi ó wá mú ẹ̀yà ara Kristi kí èmi ó sì fi ṣe ẹ̀yà ara àgbèrè bí? Kamari. Ẹ̀wò 16. Tàbí ẹ̀yin kò mọ̀ pé ẹni tó bá dàpọ̀ mọ́ àgbèrè ní di ara kan, nítorí tí ó wí pé àwọn méjèèjì yóò sì di ara kan. Ẹ̀wò 17. Ṣùgbọ́n ẹni tó bá dàpọ̀ mọ́ Ọlọ́run di ẹ̀mí kan. Ẹ̀wò 18. Ó ní ẹ máa sá fún àgbèrè. Kí nìdí? Gbogbo ẹ̀ṣẹ̀ tí ènìyàn ń dá ó wà lóde ara. Ṣùgbọ́n èyí tí ó ń ṣe àgbèrè ṣe sí ara ó ti ká lára rẹ̀. Ẹ̀gbọ́n orí tàbí ẹ̀yin kò mọ̀ pé ara yín ni tẹ́ḿpìlì ẹ̀mí mímọ́. Ìdí tí a fi dá ẹ̀ṣẹ̀ sí àgọ́ ara wa ni pé a sọ fún wa pé ara wa àwọn tá a ti yá sí ọ̀dọ̀ Kristi, a sọ pé tẹ́ḿpìlì ẹ̀mí mímọ́ ní í ṣe. Tí ń bẹ nínú yín tí èyí sì ti gbà lọ́wọ́ Ọlọ́run, èyí kì í ṣe ti ara yín. Nítorí àti rà yín ní iye kan. Nítorí náà ẹ̀yin Ọlọ́run lógo nínú ara yín àti nínú ẹ̀mí yín tí ń ṣe ti Ọlọ́run. Kí ni tó jẹ́ pé panṣágà, àgbèrè, ìwọ̀bìà, ìwà èérí, kí ni tó fi jẹ́ pé ẹ̀ṣẹ̀ yìí à ń dá sínú àgọ́ ara wa? Ìdí ẹ̀ ni pé a sọ fún wa pé ara wa ó ti di tẹ́ḿpìlì Ọlọ́run. Àwọn tó fira wọn fún Ọlọ́run tí wọ́n ti tẹ̀lé ìlànà láti dẹni ìgbàlà nípasẹ̀ Kristi. Ìwọ tó ń gbọ́ mi lónìí, báwo ni ẹ ṣe lè jẹ́ tẹ́ḿpìlì Ọlọ́run? Àbúrò gbé àlàyé kalẹ̀ ká tó tẹ̀síwájú. Báwo ni ẹ ṣe lè jẹ́ tẹ́ḿpìlì Ọlọ́run? Ìgbésẹ̀ tí Ọlọ́run ní kí a gbé kí a tó lè jẹ́ ti Ọlọ́run ó ní pé a gbọ́dọ̀ gbọ́ ọ̀rọ̀ mímọ́ Olúwa, ọ̀rọ̀ ìyèrè ìgbàlà. A gbọ́dọ̀ gbà á gbọ́, a gbọ́dọ̀ ronú pìwàdà, a gbọ́dọ̀ fẹnu ara wa jẹ́wọ́ ìgbàgbọ́ pé Jésù Kristi ọmọ Ọlọ́run ní í ṣe. Bẹ́ẹ̀ ni a gbọ́dọ̀ jọ̀wọ́ ara wa fún ìrìbọmi. Ní ìgbà tá a jọ̀wọ́ ara wa fún ìrìbọmi, ẹ̀mí Jésù Kristi, ẹ̀mí náà rẹ̀ a ó wá fi fún wa gẹ́gẹ́ bí èdìdì, gẹ́gẹ́ bí ohun tá a rí nínú ìwé Éfésù orí 1 ẹsẹ̀ 13. Ní ìgbà náà ni a di tẹ́ḿpìlì Ọlọ́run. Ilé ìgbọ́dọ̀ gbé wa. Ní ìgbà tá a ti da tẹ́ḿpìlì Ọlọ́run tán, àgọ́ ara wa ti di àgọ́ ti Ọlọ́run. Ní ìgbà tí panṣágà, àgbèrè, ìwà èérí tàbí wọ̀bìà bá ń ṣẹlẹ̀ nínú àgọ́ ara wa, a ti ṣe lòdì sí ẹ̀mí Ọlọ́run tí ń gbé nínú wa. Ṣé ẹ gbàgbé ìwé Éfésù nígbà tá a kíyèsí orí 4, nígbà tá a kíyèsí ẹsẹ̀ 6, ó ní Ọlọ́run kan ní ń bẹ, bàbá gbogbo, ẹni tí ó wà lórí gbogbo àti níbi gbogbo àti nínú yín gbogbo. Ilé ìgbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú. Bí a bá ti gba Ọlọ́run láàyè nínú ayé wa, a sọ fún wa pé a ti dá tẹ́ḿpìlì Ọlọ́run. We are now the temple of God. Bí a bá ti gba Kristi láàyè, tá a ti gbé ìgbésẹ̀, tá a ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, tá a ti gbà á, tá a ti ronú pìwàdà, tá a ti fẹnu ara wa jẹ́wọ́ ìgbà pé Jésù ọmọ Ọlọ́run ṣe, tá a sì ti jọ̀wọ́ ara wa fún ìrìbọmi, gẹ́gẹ́ bí àpẹẹrẹ tá a rí nínú ìwé Máàkù orí 15 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 15, ẹni tí ó bá gbàgbọ́ tí a sì báptísì rẹ̀ òun ni yóò là, ẹni tí kò bá gbàgbọ́ yóò jẹ̀bi. Aṣọ ọmọ pé di da tẹ́ḿpìlì Ọlọ́run. Ìdí tó jẹ́ pé panṣágà, àgbèrè, wọ̀bìà, ìwà èérí, bí a bá ń tẹ̀síwájú nínú ẹ̀ṣẹ̀ yìí, à ń dá ẹ̀ṣẹ̀ lòdì sí àgọ́ ara wa, sin against the body, our body. Ara wa là ń dá àwọn ẹ̀ṣẹ̀ yìí sí. Ìbẹ̀rẹ̀ Ọlọ́run gbé kalẹ̀ ní gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tó sì gbọdọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú nínú ìfẹ́ Ọlọ́run. Ṣé ká máa mú àwọn ìwà tara lẹ́yọ kọ̀ọ̀kan
káwọn gbọ́n tí ọ̀rọ̀ Ọlọ́run sọ. Panṣágà, kí ni Bíbélì ń pè ní panṣágà? Panṣágà ni ìbálòpọ̀ láàrin ọkùnrin tó ti ní ìyàwó àti obìnrin tó ti lọ́kọ. Panṣágà ni ìbálòpọ̀ àìtọ́ láàrin ọkùnrin tó ti ní ìyàwó àti obìnrin tó ti lọ́kọ. Married men and married women tí wọ́n bá bára wọn ní àjọṣepọ̀ tó tako ètò Ọlọ́run pé ìbáṣepọ̀ gbọ́dọ̀ wà láàrin ọkọ àti ìyàwó tá a ti fi fọ́kọ tàbí tó ti fẹ́ ìyàwó. Ẹnikẹ́ni tí ó ní ìbáṣepọ̀ pẹ̀lú ọkọ ọlọ́kọ tàbí ìyàwó oníyàwó, irú ìwà ara yìí là ń pè ní panṣágà. Ilé gbọ́dọ̀ yé wa. Ohun kan tá a gbọ́dọ̀ kọ́kọ́ kíyèsí pé Ọlọ́run lòdì sí ìbálòpọ̀ láàrin ọkọ àti ìyàwó tí a ti fẹ́ ní ìyàwó tàbí tí a ti gbé lọ́kọ gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run. Ọlọ́run ò takò, ṣùgbọ́n Ọlọ́run takò ìbálòpọ̀ láàrin ọkọ tó ti ní ìyàwó tirẹ̀ àti obìnrin tó ti ní ọkọ tirẹ̀ tó sì ń ṣe ìwà àìtọ́ pẹ̀lú obìnrin lóbìnrin tàbí ọkùnrin lọ́kùnrin tá à ń pè ní panṣágà nìyí. Kí ni Ọlọ́run sì sọ? Ọlọ́run ní kí ìgbéyàwó kó lọ́lá láàrin gbogbo ènìyàn. Panṣágà ọkùnrin àti panṣágà obìnrin la ó dá lẹ́jọ́. Ìwé Hébérù orí 13 ẹsẹ̀ 4 ló sọ bẹ́ẹ̀. Nínú ìgbé ayé wa lónìí, ohun tí Ọlọ́run pè ní ẹ̀ṣẹ̀ ń là wá gbèrò gẹ́gẹ́ bí ìwà dídára ní àwùjọ wa. Ọlọ́run sì sọ pé ẹ̀ṣẹ̀ ni wọ́n. God said it's a sin. Kí là ń pè ní Ọlọ́run nìyí? Ní táwọn yíyan láti gbé kalẹ̀ ni pé panṣágà, àgbèrè, ìwà èérí àti wọ̀bìà, àwọn iṣẹ́ yìí iṣẹ́ ti ara ni, ó sì lòdì sí àgọ́ ara gẹ́gẹ́ bí àlàyé tá a gbé kalẹ̀ nínú ìwé Kọ́ríńtì orí 9 nígbà tá a kẹ́sì láti ẹsẹ̀ 15 sí ẹsẹ̀ 20 tó sọ máa pé ẹ̀ṣẹ̀ yìí tí ẹ bá dá sí ara rẹ̀, tó bá dá ẹ̀ṣẹ̀ yìí ó dá sí ara rẹ̀ nítorí àgọ́ ara rẹ̀ òun ni tẹ́ḿpìlì Ọlọ́run. A sì ti gbé àlàyé kalẹ̀ nípa ẹ̀kọ́ tí Bíbélì kọ́ wa nípa panṣágà pé kí ìgbéyàwó kó lọ́lá láàrin gbogbo ènìyàn. Panṣágà ọkùnrin àti panṣágà obìnrin la ó dá lẹ́jọ́. Tí ìwé Hébérù orí 13 ẹsẹ̀ 4 kọ́ wa ni. Ohun tí ogunlọ́gọ̀ àwọn sì fi ń ṣe ayọ̀ lónìí nìyí. Ohun tí ogunlọ́gọ̀ àwọn fi ń ṣe ayọ̀ lónìí nìyí. Ẹ̀ṣẹ̀ yìí làwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn fi ń ṣe ayọ̀, wọ́n fi ń ṣe ayẹyẹ tí wọ́n sì ń ṣògo nínú rẹ̀ láì mọ̀ pé Ọlọ́run alààyè ti sọ̀rọ̀ tako ìgbé ayé yìí tó sì já sí ẹ̀ṣẹ̀ níwájú Ọlọ́run Ẹlẹ́dàá wa. Ẹ̀ka wo kejì tí a pè ní àgbèrè. Àgbèrè ni ìbálòpọ̀ láàárín obìnrin tí ò tí ì lọ́kọ, ọkùnrin tí a ò tí ì gbé ní ìyàwó. Àgbèrè nìyẹn. Ọlọ́run sì kórìíra ìwà yìí gẹ́gẹ́ bí ìwà ẹ̀ṣẹ̀. Àgbèrè tàbí panṣágà, gbogbo ẹ̀ṣẹ̀ yìí ó tako ìfẹ́ Ọlọ́run nínú tí ọ̀rọ̀ Ọlọ́run gbé kalẹ̀. Ohun tó tẹ̀ ìbánújẹ́ nínú ayé lónìí ni pé tábà rí ọkùnrin tó jẹ́ wúńdíá, tábà rí obìnrin tó jẹ́ wúńdíá, wọ́n ní kò já sí, bẹ́ẹ̀ ni kò dá mọ̀ nínú ayé lónìí. Kò fẹ́ẹ̀ sí ọ̀dọ́mọkùnrin tàbí ọmọbìnrin tá a lè bá gẹ́gẹ́ bí wúńdíá, wọ́n wà ṣùgbọ́n wọn ò pọ̀. Nítorí àwùjọ wa lónìí kò dúró lábẹ́ ìlérí àti májẹ̀mú Ọlọ́run fún àwọn ẹ̀ṣẹ̀ yìí. Ohun tó wù wá là ń ṣe tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀. Ọlọ́run sì sọ fún wa pé àwọn iṣẹ́ yìí iṣẹ́ ti ara ni, ẹ̀ṣẹ̀ sì ni níwájú Ọlọ́run, a gbọ́dọ̀ yí padà. Nígbà tá a kíyèsí Kọ́ríńtì Kínní orí 7, Kọ́ríńtì Kínní orí 7, a sọ fún wa níbẹ̀ nípa ohun tí a gbọ́dọ̀ kíyèsí. Ó ní ìjẹ́ ní ti àwọn tí ẹ kọ̀wé, ó dára fún ọkùnrin kí ó má fi ọwọ́ kọ obìnrin,
ṣùgbọ́n nítorí àgbèrè kí olúkúlùkù kó ní aya tirẹ̀ àti olúkúlùkù kí ó sì ní ọkọ tirẹ̀. Nítorí àgbèrè ẹ̀ṣẹ̀ ni, nítorí àgbèrè kí ọkùnrin kó ní ìyàwó tirẹ̀ kí obìnrin kó ní ọkọ tirẹ̀. Ọlọ́run fẹ́ kí obìnrin kó ní ọkọ tirẹ̀, kí ọkùnrin kó ní ìyàwó tirẹ̀. Nítorí ẹ̀ṣẹ̀ àgbèrè òun ni Ọlọ́run nínú àánú rẹ̀ tó fi pa ogunlọ́gọ̀ àwọn èèyàn ní ogunlọ́gọ̀ àwọn Ísírẹ́lì nígbà tí wọ́n ń bọ̀ ní ilẹ̀ Íjíbítì, tí wọ́n sì ṣe ọ̀pọ̀lọpọ̀ àgbèrè pẹ̀lú àwọn ará Móábù ní ìwé Kọ́ríńtì kínní nígbà tá a kíyèsí orí 10. Almost 23,000 people were destroyed nítorí ẹ̀ṣẹ̀ àgbèrè. A gbọ́dọ̀ mọ ewu tí ń bẹ nínú ẹ̀ṣẹ̀ níwájú Ọlọ́run Ẹlẹ́dàá wa. Ìdí ẹ̀ ni a fi sọ fún wa pé àwọn iṣẹ́ ti ara ti ń ṣe panṣágà àgbèrè. Ẹ má jẹ́ ká gbàgbé èrò ti ara ìwé Róòmù orí 9 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 2. Èrò ti ara ikú ni, èrò ti ẹ̀mí ìyè àti àlàáfíà. Àdẹ̀mọ́ tọ́lọ́run gbé kalẹ̀ nípa ẹ̀kọ́ nípa ìgbéyàwó gbọ́dọ̀ lọ́lá láàrin gbogbo ènìyàn. Panṣágà ọkùnrin, panṣágà obìnrin, Ọlọ́run sọ pé a ó dá wọn lẹ́jọ́. Ilé ìgbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú nínú ohun tí ń ṣèfẹ́ Ọlọ́run. Gbogbo alásìmọ́ tọ́lọ́run kọ́ wa nípa ìgbéyàwó. Ìtọ́kọ̀ wa nípa ìgbéyàwó pé ìbálòpọ̀ gbọ́dọ̀ wà láàrin ọkùnrin àti obìnrin tí wọ́n ti fẹ́ra wọn gẹ́gẹ́ bí tọkọtaya. Àwọn méjèèjì nìkan wọ́n gbọ́dọ̀ ní ìbálòpọ̀ láàrin ara wọn gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run. Àsìmọ́ tọ́lọ́run sọ fún wa náà nínú ìwé Mátíù orí 19 Mátíù 19 nípa pé ọkùnrin lè fi obìnrin sílẹ̀ tí ọ̀rọ̀ àgbèrè bá ti wọlé. Àríkà ìwé Mátíù 5:32 àti ìwé Mátíù chapter 19 from verse 10, Mark 10 verse 10 sísàlẹ̀ àárín ohun tí Bíbélì sọ fún wa. So Ọlọ́run fi ìbálòpọ̀ láàrin ọkọ àtìyàwó sínú ìgbéyàwó, kò fi sí òde ìgbéyàwó, kò fi sí òde ìgbéyàwó, is within the marriage. Ìfẹ́ Ọlọ́run nìyí. Ìjẹ́ la gbọ́dọ̀ máa sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn pé panṣágà àgbèrè ẹ̀ṣẹ̀ ní níwájú Ọlọ́run alààyè. Ọlọ́run ti pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn yìí nítorí ẹ̀ṣẹ̀ àgbèrè. Ọlọ́run sì ti dá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́jọ́ nítorí ẹ̀ṣẹ̀ panṣágà. Àwa náà lónìí a gbọ́dọ̀ kíyèsí àwọn ẹ̀ṣẹ̀ yìí kí a má bàa wọnú rẹ̀, kí a má bàa máa tẹ̀síwájú torí pé iṣẹ́ ti ara ni. Ìkẹta nínú ẹ̀ ni ìwà èérí. Eléyìí ní nǹkan ṣe pẹ̀lú kí wọ́n máa ní ìkóraẹni ní ìjánu nípa ìbálòpọ̀, kí wọ́n ní èrò ibi àásọ̀ nípa ìwà èérí, kí wọ́n máa ní ìkóraẹni ní ìjánu nípa ìbálòpọ̀. Ìwà èérí, àwọn ọ̀rọ̀ búburú, àwọn ìfẹ́kùfẹ́ tó nìkan ṣe pẹ̀lú panṣágà àgbèrè àti àìlèrò tàbí èrò àìnítìjú. Ìwà èérí òun ni kí èèyàn máa ní èrò búburú, kí ọkọ rẹ̀ kó dúdú, kó máa ṣàrò ọkọ̀ ibi ṣá, kó jẹ́ pé àgbèrè, panṣágà àti àwọn ìwà bí gbogbo ní ilé èrò olórin bẹ́ẹ̀. A sì rí àwọn ètò pé ilé èrò wọn ní gbogbo tí wọ́n rò ní gbogbo lọ́jọ́ ayé wọn ní nǹkan búburú láti ṣèkà fún àwọn ẹlòmíràn kí èrò wọn kó má dára. Àsọfà pé ẹ̀ṣẹ̀ yìí ó tako ara, is against the body. A tilẹ̀ sọ fún wa pé láti inú ọkàn rere ni, láti inú ọkàn ni èrò rere ti ń jáde. A sọ wọn pé láti inú ọkàn náà bákan náà ni ohun ibi ti ń jáde wá. A sọ bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Bí ó lè jẹ́ pé ní gbogbo ọgbà a gbọ́dọ̀ làkàkà kí èrò wa gbogbo tá à ń rò kó jẹ́ mímọ́ nígbà gbogbo, ká máa rò mímọ́ nígbà gbogbo. Fún ìta bá ti jẹ́ni tí ń wo búburú, ọ̀rọ̀ wa yóò jẹ́ búburú. Ìwé Kọ́ríńtì kìíní gan orí 15 33 ó ní ẹgbẹ́ búburú ń ba ìwà rere jẹ́. Òótọ́ Ọlọ́run sọ nìyí. Ní ìgbà tá a bá ti jẹ lérò búburú, gbogbo wa ibi ni ìrònú nípa ìbálòpọ̀ lára tọkùnrin, ibi ni ìwà ìnítìjú àti àwọn tó fara pẹ́ èrò àìmọ́ yìí, òun ni ẹ̀ṣẹ̀ tí a ń pè ní
búburú tàbí èrò àìmọ́ uncleanness. A sì rí ogúnlọ́gbà tó pé gbogbo èrò wọn pátá èrò ibi. A sì sọ fún wa pé iṣẹ́ tara ni nǹkan wọ̀nyí. Ìkẹrin nínú àwọn ẹ̀ṣẹ̀ tó nìkan ṣe pẹ̀lú ara òun ni taari nínú ìwé Gàlátíà pàtàkìyèsí orí ìkarùn-ún rẹ̀. Gàlátíà orí ìkarùn-ún, ìkan nínú àwọn èrò yìí òun ni wọ̀bìà. Tí nǹkan bá ti pọ̀ ní àpọ̀jù, ojú kòkòrò, a sọ fún wa pé nǹkan wọ̀nyí kò bá ìfẹ́ Ọlọ́run mu. Ojú kòkòrò wọ̀bìà, jẹkújẹ, ènìyàn bá mumi jù, nǹkan tá a bá ṣe láṣẹ jù, a sọ fún wa pé wọ̀bìà ni. Àwọn ẹ̀ṣẹ̀ yìí ó sì jẹ́ ẹ̀ṣẹ̀ tá a dá lòdì sí àgọ́ ara wa nítorí tẹ́ḿpìlì Ọlọ́run ni wá. Àwọn ẹ̀ṣẹ̀ tí ń ṣe ti ara tá a sọ fún wa pé à ń dá lòdì sí àgọ́ ara wa mẹ́rin ni: panṣágà, àgbèrè, ìwà èérí àti wọ̀bìà. Ẹ̀kọ́ yìí tẹ̀síwájú sí ní ìgbà náà tá a tó fi rẹ pàdé. À ń fẹ́ kí ẹ dúró tì wá gbogbo àwọn bí àti ìpele àwọn ẹ̀ṣẹ̀ yìí la fẹ́ gbéyẹ̀wò lọ́wọ́ kọ̀ọ̀kan kí a sì mọ tí Ọlọ́run fẹ́ fún ọkàn wa, ká sì mọ tí Ọlọ́run fẹ́ kí a ṣe. Àdúrà wa sí Ọlọ́run pé Ọlọ́run yóò ràn wá lọ́wọ́, yóò sì sọ ọkàn wa di mímọ́, yóò ṣàyè wa di mímọ́ láti máa gbé ìgbé ayé tó wu Ọlọ́run. Ẹ̀kọ́ yìí tẹ̀síwájú sí i torí pé Ọlọ́run fẹ́ kí ìran tí a wà yìí kí a ní ìmọ̀ ohun tí a pè ní iṣẹ́ ti ara, kí a ní ìmọ̀ ohun tí a pè ní ohun ti ẹ̀mí. A sọ fún wa pé èrò ti ara ikú ni, èrò ti ẹ̀mí ìyè àti àlàáfíà tọ́rọ̀ Ọlọ́run sọ nìyí. Ilé gbọ́dọ̀ yé wa dáradára. Ẹ̀kọ́ yìí tẹ̀síwájú. Oore ọ̀fẹ́ Ọlọ́run tá a ní ni pé kí Ọlọ́run pa wá mọ́, kó jẹ́ kí ìwà láàyè rẹ̀ di mímọ̀ lọ́kàn wa. Tí ẹ bá fẹ́ ìbéèrè tàbí ẹ̀bẹ̀ fún àdúrà, àwọn nọ́mbà tẹ́ ó pè wá sínú yìí, tàbí ìgbani ní ìyànjú, nọ́mbà tẹ́ ó pè wá sínú yìí 08057444902 tàbí 08065717023. Àtúntún nọ́mbà náà pè fún wa 08057444902 tàbí 08065717023. Kí àlàáfíà àti ìwàláàyè Ọlọ́run tó máa bá wa gbé bí a ti ń tẹ̀síwájú láti ṣèfẹ́ ní ìwàláàyè wa lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóòrù tó kọjá sọ́jà ẹnì. KAFTAN TV Yorùbá, ṣàfojúsùn ayé tó rẹwà.